Mo kí ẹni tó bá padà wò mí, mo kí ẹni tó bá wo ètò mi, mo kí wa bá ṣe ń kíra ní kí ọlá ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ kí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yẹ̀ ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. Gbogbo wa la rí fídíò tí Mr. Alébíoṣù ṣe lórí ṣé àjẹkù lórí múvì tí Mr. Alébíoṣù bàbá wa tó ń ṣe, tí wọ́n wá ń sọ ẹkún káàkiri pé bàbá Olórò yìí pé ó threatening àwọn, wípé gbogbo nǹkan táwọn dẹ̀ máa ń ṣe àwọn ò kì máa ń bú ìṣẹ̀ṣe nínú fíìmù, wípé ṣe làwọn máa ń ṣe fíìmù táwọn bá fọwọ́ ara wọn kọ, àwọn máa ń fi gbé ìṣẹ̀ṣe lárugẹ ni. Bàbá Alébíoṣù, wọ́n ní òótọ́ ò ní ká má sọ, ẹ ti play àwọn role kan tó dáa nínú múvì bí tẹ́ ṣe Olúwo, ẹ ṣàbọ̀rẹ̀ ìlú, ẹ ṣe bọ́ ẹ tún ti ṣe àwọn páàtì kan náà tó yẹ pé kò wá òkè. Ẹ ti play àwọn roles tó yẹ pé ó wà very derogative to ìṣẹ̀ṣe, tó yẹ pé ẹ̀yin dẹ̀ ni principal roles bíi pé kó babaláwo wá fìyàn ṣòwò, all those sort of things ẹ ti ṣe nínú fíìmù, ẹ ṣe. So but at the same time bàbá tó bínú àfọlọ́hún bẹ̀yìn, ẹjọ́ àfìgbárùnmọ̀lẹ̀ bẹ̀yìn, ẹjọ́ ẹ bá wa jèbù rẹ o, ẹ bá wọn ní ọmọdé òkì mẹ́kọ jẹ kó má ra lọ́wọ́, ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹ bá wa jèbù rẹ lórí ọ̀rọ̀ bàbá Alébíoṣù, ẹjọ́ bàbá ẹ torí Ọlọ́run, ẹ torí àwọn gbárùnmọ̀lẹ̀ nínú ìṣẹ̀ṣe orò, gbogbo bọ́n ṣe portray orò fún wa. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo ṣàwárí ara mi padà sílé níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ orò tán sọ pé orò pé ọlọ́mọ yọyọ, mo bèèrè lọ́wọ́ pé àìlọ́ àwọn bàbá àgbàlagbà yẹn pé báwo lorò ṣe máa jọ́ lọ́mọ, orò tó jẹ́ pé wọ́n ló máa ń pààyàn máa ń gbéyàn ni, kí ló dẹ̀ fà á? Ẹ̀yin actor àti actress yìí fíìmù tẹ́ ṣe fún wa òun ló wà lọ́pọlọ wa. Orò wọn náà máa fi ń fọ ìlú mọ́ ni. Kí ni ìdí tó ṣe máa ń sọ pé kí àwọn tó pé tán bá ń ṣe orò wípé kí àwọn èèyàn wípé kí wọ́n kúrò kán má dúró sí kólúkálukú wà nílé, ni pé wọ́n ní tí orò máa ń lé ajogun nínú ìṣẹ̀ṣe wa. Òun ṣe máa ń sọ pé ìṣẹ̀ṣe wa yàtọ̀ sí ẹ̀sìn àjèjì tó wà. Nínú ìṣẹ̀ṣe wa Olódùmarè, àwọn orò, àwọn Ògún, àwọn Ṣàngó, àwọn Ọya, àwọn Ọ̀rúnmìlà, àwọn Ọbàtálá, àwọn ni a gbọ́ ṣé agbóde àbùtọ́ bọ́lódùmarè ṣiṣẹ́ papọ̀. So mo dẹ̀ máa ń sọ kinní kan wípé tá bá ti ń pe Olódùmarè, tá bá ń pe Ọlọ́run ni wọ́n máa ń pè nínú Ifá. Tá bá ń pe Olódùmarè, tá bá ń pe Ọlọ́run, Ifá là ń kì, torí pé inú Ifá ni orúkọ yẹn ti wá. Àbọ̀rọ̀ àbọ̀yè bàbá mi Ọláìlú, inú Ifá ni orúkọ yẹn ti wá, kò wá láti inú Bible. Assumption ni pé Bishop Àjàyí Crowther ó assume pé Yahweh òun náà ló Olódùmarè. Yes, àwọn bàbá Sheikh Adam tó ló translate Islam sédè wa, ó assume ni wípé Allah òun náà ló Olódùmarè. Kò dín dandan pé kó right. Assumption sometimes can be wrong. Why títí di abá ṣe ń sọ yìí, tí wọ́n bá sọ fún yín pé Brahma tó wà ní India yẹn, tó àwọn India sọ pé òun ló dá gbogbo nǹkan yẹn, tí èèyàn kan bá sọ fún yín pé Brahma ló Olódùmarè, ǹjẹ́ Christian Yorùbá máa gbàgbọ́ gbà? Ǹjẹ́ Muslim Yorùbá máa gbà? No, ẹni rọ́ o, láyé Olódùmarè ṣe máa jẹ́ Brahma. Tó bá sọ pé Olódùmarè ni Zeus, àbólódùmarè ni Saturn, Cronus, Jupiter, àbí Osiris, ǹjẹ́ yín máa gbà pé Olódùmarè ni Osiris? All these gods were all created gods, were all God of creations in their culture and tradition. All these gods were God of creation in their culture and tradition. But will any Yoruba man or a Muslim, Christian or Muslim, accept that those gods of other nations, of India, of Greek, is the same as their own Olódùmarè? No. Àbọ̀rọ̀ àbọ̀yè Àbọ̀sẹ̀dé, ẹjọ́ ẹ máa bá mi show love and life kó má dàbí àná. So no Yoruba man will accept that the God of creation of all those lands is their own God. But the colonial God, colonial
colonial God. Yes, Allah, Jehovah, Jesus Christ, Muhammad, they are colonial gods. Colonial ni wọ́n because àwọn tó colonize wa, àwọn ló introduce wa. BK Bodners, you are welcome. Àwọn ló dá orúkọ gods wọ̀nyẹn fún wa. So they are colonial gods. They are colonial gods. Yes, that is the truth. Òótọ́ ní ká máa sọ, àti débi ká máa bára wa sọ tán sìn. They are colonial gods. So kí ni mo try láti sọ ni pé kí ló dé? Mo fẹ́ pin comment bàbá Ọláìlú. So they are colonial gods. But those colonial gods, we accept that the colonial God is the God that our forefathers serve. Why? Something is wrong with our brain. Yes. And we have forgotten, rántí mọ́ pé those name and those ecology tá ń fún colonial God ń sìn. Ọlá Kamsi, you are welcome. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi show love and ẹ jọ̀ọ́ ṣé mo wà audible. A gbàgbé pé all these attributes, all the ecology that we give to those colonial gods in our churches, in our mosque, is from the ancestor. Tẹ́yìn ń pè ní ẹni ẹ̀kọ́, ẹni ègbé, ẹni àwọn orò. Nínú oríkì Olódùmarè, wọ́n arẹ́lẹ̀ tó rò create ń bẹ̀. Èyí tó Ògún create wà ń bẹ̀. Èyí tí Ṣàngó create wà ń bẹ̀. Èyí tí Ọbàtálá create wà ń bẹ̀. Èyí tí Ọ̀ṣun create wà ń bẹ̀. Èyí tí Ọ̀ṣọ́ọ̀ṣì create wà ń bẹ̀. Èyí tí Ọya create wà ń bẹ̀. Olúkálùkù ló wọ́n pa gbogbo ẹ̀ pọ̀ ni. Bẹ́ẹ̀ ni tí àwọn ancestors yẹn tó create oríkì. Torí tẹ́ bá dé iwájú ọba Ìgbò lẹ́ni, tẹ́ bá ń kí kò lè nítumọ̀ sí torí oríkì ò ń ṣe culture Ìgbò. Is our culture. Tẹ́ bá dé iwájú kíni Lárúbáwá, tẹ́ bá lọ kí oríkì fún ọba Mẹ́kà, kò ní á máa wò yín bẹ́ẹ̀ ni pé orí yín ò pé ni. Àbí kẹ́ lọ síwájú King Charles, kẹ́ lọ máa kí oríkì. It means nothing to him. But ní àwọn náà ní àṣà tiwọn. Ó ní nǹkan tẹ́ máa ṣe fún King Charles torí ẹ̀ máa wú. That is their own culture. Ó ní nǹkan tẹ́ máa ṣe fún ọba Arab torí ẹ̀ máa wú. That is their own culture. Ẹ rí i pé ọmọ tuntun tí ọmọ ẹ̀jẹ̀ ọ̀run tó ẹ̀ṣẹ̀ délé ayé tí ò tí mọ̀ kankan tó bá ń mọyàn tó bá ń sunkún gbà míì kò tí gbọ́n o. Ẹ bẹ̀rẹ̀ sí máa kì í lórí kiri bàbá ẹ̀. Òkè máa wọ̀ pé kinní yẹn máa ń ṣiṣẹ́ pẹ̀lú DNA ni. Kẹ́ máa kí ọmọ yẹn lórí kiri bàbá ẹ̀. Ẹ kàn rí pé ọmọ yẹn gbà mí á dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ju ẹsẹ̀ báyìí. Á dẹ̀ bẹ̀rẹ̀ sí ń rẹ́rìn yáà. Ọmọ sùn tí ò tí gbọ́n kankan. Ẹ kàn ń kí ọmọ yẹn. Ọmọ wa ọmọ ẹkùn. Ọmọ ilé ọmọ ẹ bẹ̀rẹ̀ sí ní kí bẹ́ẹ̀. Ẹ rí pé ọmọ yẹn á bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. Á bẹ̀rẹ̀ sí ní máa ju ẹsẹ̀. Á bẹ̀rẹ̀ sí ní máa ṣe. Nítorí pé that thing is in the DNA of that child. Oríkì yẹn wà attached to the DNA. Ó wà attached to the lineage. Lineage yẹn ó wà attached to ọmọ yẹn. Inú ọmọ yẹn á máa dùn. Ọmọ mi ní kékeré tó bá ti yarí báyìí, ẹ kàn bẹ̀rẹ̀ sí kí kò tí ì gbọ́n. Ẹ dẹ̀ rí pé tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí kí ọmọ yẹn, ọmọ yìí máa bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. Á bẹ̀rẹ̀ sí ní bóyún. Ìyá mi Túndé Bẹ́ǹsì ẹ káàbọ̀, Mokúfáyọ̀ ẹ káàbọ̀. Ẹ kàn rí pé ọmọ yẹn á bẹ̀rẹ̀ sí rẹ́rìn. Á bẹ̀rẹ̀ sí ní bóyún báyìí. Ọmọ tí ò tí ì gbọ́n kí ló mọ̀? Ṣùgbọ́n oríkì dẹ̀ activate energy tó wà lára ẹ̀. That is how powerful tó ń pè ní ancestral, because oríkì is ancestral lineage praise. Ancestral lineage praise ni. So those oríkì lẹ́ni tẹ́ ń fún Jésù, tẹ́ ń fún Muhammad, tẹ́ ń fún Allah, tẹ́ ń fún Yahweh, it does not belong to them. I'm saying this truth. This is a blunt truth. You may hate what I'm saying. Torí tá bá ti ń sọ òótọ́, people will not call. But when tá bá ti ń purọ́ yẹn ni èrò máa pọ̀ síbẹ̀. Gbogbo oríkì tẹ́ lọ ń fún Jésù ní church, tẹ́ ń fún Muhammad, tẹ́ ń fún Allah àti Yahweh, kò lè move wọn. Kò lè move wọn. Adélakọ̀ Ẹgbẹ́kọlá ẹ káàbọ̀. Adékọ́lá Adéwálé ẹ káàbọ̀. Débì Olúwaṣeun ẹ káàbọ̀. Kò lè move wọn. Reason ni pé ẹ ṣé bàbá mi Ọláìlú. Reason ni pé Adé Ayọ̀ ẹ ṣé. Kò sí nínú culture wọn. Ó tún ní àwọn òyìnbó náà tún ní nǹkan táwọn sọ táwọn ṣe tó fi activate energy titi wọn. Ìyẹn ni àwọn Muslim, àwọn Allah táwọn Arab tó bá sun rárá tiwọn. Mo kàn pé ní rárá ni o. Tó bá sun fún Allah báyìí, Allah máa wà activated. Ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo wákà
tẹ lọ ń dá ní mosque fún Allah kò ní ìtumọ̀. Ẹ wo bẹ ṣe poor, ẹ wo bí ìyà ṣe ń jẹ yín, bẹ ṣe ń pray gbogbo wákà yẹn, because Allah does not understand what that wákà. Wákà is from our culture. It's a concept of ìyẹ̀rẹ̀ Ifá that Muslim are now using. Wọ́n lórí kíní àṣà Mùsùlùmí kò ń ṣe àṣà Mùsùlùmí, because ẹ rí pé tó bá ń sun àwọn ìyẹ̀rẹ̀ Ifá kan ẹ rò bóyá wákà ni wọ́n ń dá. It's just like àwọn bàbá wa sọ ní wákà ni. So wákà ò ní mínì sí Allah. Wákà kò ní mínì sí Allah. Gàrí can never cost at all. Mi ò tiẹ̀ mọ̀ túmọ̀ kan tí bàbá láì ló ń sọ. Wákà ò ní mínì sí Allah. Wákà has no meaning to him. Then gbogbo oríkì táwọn lọ ń kí ṣọ́ọ̀ṣì ọ̀tá ń kì fún Jehovah kò ní túmọ̀ sí. But àwọn Jew tó ní àwọn tó kọ́ orúkọ yẹn àbí Yahweh, àwọn ló ní orúkọ tó ń fi, àwọn ló ní àṣírí tó fi activate energy orúkọ yẹn tó dẹ̀ máa work fún wọn. Bọ́lọ́run ṣe gbogbo nǹkan nìyẹn. So but syncretism àti plagiarism then syncretize ẹ̀ pé they are one is a big of deception. Deception gbogbo ayé ni is a deception. Syncretism is deception. Ẹ̀tàn ni syncretism. Deception is syncretism. Yes, deception ni. Deception is syncretism. Ipe Olódùmarè o, òun ni Allah, ní Arab o, òun ni Jehovah, ní Israel. Irọ́ ni, kì í ṣe Olódùmarè. Bible là, ẹ má jẹ́ ká máa tanra wa jẹ mọ́. Go to the Old Testament God. Tẹ́ bá fẹ́ mọ̀ nípa Christianity, ẹ ka Old Testament dáadáa. Ìdí nìyẹn tí mo ṣe máa ń sọ fáwọn èèyàn pé mi ò encourage anybody kó jó Bible ẹ̀. Reason ni pé òótọ́ tó máa set you free from the bondage of the lie you have been told nínú Christianity ni ó wà nínú Bible. Same way náà ló ṣe wà nínú Al-Quran. Òótọ́ tó máa tú ẹ sílẹ̀ pátápátá. Ìyá mi ẹ káàbọ̀, Waidat Adé ẹ káàbọ̀, Adédòkúbọ̀ Dání ẹ káàbọ̀, Akínfọlárin Fáyẹmí ẹ káàbọ̀. Òótọ́ tó máa tú ẹ sílẹ̀ pátápátá kúrò nínú ẹni irọ́ tí wọ́n bá pa fún ẹ nínú Christianity àti Islam. Ó wà nínú Bible. Ó wà nínú Bible láti Genesis to Revelation. Ìwọ ló wò. Ìwọ ló wò. Mo gbé post kan sórí page mi lánàá, àwọn kan bú mi, wọ́n ní this is an antichrist page. Revelation Túndé Bẹ́ǹsì ẹ káàbọ̀. Nínú Revelation 5:6. Wọ́n describe Jésù fúnra ẹ̀ ló sọ̀rọ̀ nínú Revelation. Revelation chapter 1 sọ pé the revelation of Jesus Christ to Jesus Christ to John. Only I am the Alpha, Omega, the beginning and the end. So kí la ń try láti sọ ni pé Jesus Christ gangan òun ni wọ́n ló sọ̀rọ̀ fún John. Gbogbo nǹkan tó wà nínú Revelation la fi ń preach. Nínú Revelation chapter 5:6, Jesus Christ ló analyze ló describe ara ẹ̀ pé òun ní ìhó méje, òun ní ojú méje. Pé ìhó méje tó wà lórí òun ó jẹ́ 7 spirit of God, spirit of Yahweh. So why are we saying 7 different spirit of God? Tí àwọn spirit, àwọn nǹkan tí God lè ṣe. Àwọn òyìnbó wọ́n ṣe artwork, wọ́n fi àgùntàn, wọ́n fi lamb sí ojú Jésù. Torí wọ́n sọ pé only the lamb of God tó ní ìhó méje tó dẹ̀ ní ojú méje ló lè ka síìlì yẹn. Àwọn òyìnbó wọ́n fi kíní yẹn yangàn, wọ́n tún hail it because I belong to so many Christian groups before. Mi ò dẹ̀ yọra mi kúrò ńbẹ̀. Mi ò yọra mi kúrò ńbẹ̀ because ìmọ̀ òpin síbì kan. Nínú gúrùpù tí mo ti wà láti bí mo ti wà ní gúrùpù yẹn ṣe ó ti lọ bí 8 years. Ni mo ti mú fọ́tò yẹn. Àwọn òyìnbó wọ́n ń yọ̀ nígbà tó rí àwọn náà ṣe pé kíní kan o torí pé it is their own religion and it's their culture and that concept came from their own ancestor. So wọ́n sọ pé the Lamb of God with 7 eyes and 7 horns. But ìgbà tí mo post ẹ̀ ṣé àwọn káwọn Yorùbá ń sọ fún mi pé antichrist ni mí.
táwa ni antichrist nínú ẹni tó reject ọ̀rọ̀ biblical facts àti ẹni tó ń sọ nǹkan tí bíbélì sọ. Ṣebí kí christianity tó wá sọ́dọ̀ wa, ṣebí christianity ti wà, christianity dẹ̀ ti ní nǹkan tó dúró lé lórí, ó ti ní belief táwọn christianity. So kí ló dé tí àwọn christian Yorùbá tẹ máa wá da orí belief àwọn christian òyìnbó dokodo, tẹ máa kọ nǹkan tí ò exist, tẹ dẹ̀ máa teach ara yín nírọ́ ní church. So which means that ẹni tó bá an average Yorùbá Christian now does not know the identity of Christ. That's why when I will now show you this truth, àwa rí wa bí pé antichrist lóbìnrin yìí o, she came to lie, ṣe ló wá bà Jésù jẹ́. Mi ò dẹ̀ bà Jésù jẹ́ torí pé nǹkan tí mo quote inú Bible ló wà. Inú Bible ló wà. Ìkan náà tó wá fẹ́ ṣe mọ̀nàfìkì, ó láti máa sọ fún mi pé àlá ni John rí láǹgbà yẹn, wípé a lè take àlá serious, wípé àlá ni John lá. Ṣùgbọ́n nínú Revelation, ègún wà nínú Revelation pé ní ìparí Revelation pé nobody should add to this prophecy and nobody should remove from it. Tí wọ́n dẹ̀ fi kọ́ wa ní church gbogbo pé Jésù ń padà bọ̀, à ń lọ sí ìjọba ọ̀run, gbogbo inú Revelation náà ti ń treat ẹ o. Aṣòdì sí Kristi, àmì 666, ṣe sọ pé àlá nìyẹn. Ó ṣe wá jẹ́ pé ìgbà táwa gbé practical, táwa gbé nǹkan táwọn òyìnbó tó ní Christianity tí wọ́n believe pé bí Jésù àwọn ṣe rí leléyìí, ó ṣe wá jẹ́ pé ìgbà yẹn lẹ́sẹ̀ wá ń sọ pé àlá ni. Oh, that is show that we are deceitful. Ìtumọ̀ ẹ̀ ni pé onírọ́ ni wá. Onírọ́ ni wá. Our deception. Our deception. Christianity tá ń ṣe irọ́ là ń pa. Ifá ní èjì ogbè ló sọ. Ó ní irọ́ gorí irọ́, irọ́ pin. Òtítọ́ korò, ó dọ̀run àjàlé. Ó ní ẹ̀là gbògì ní í ṣe olúwo òde ọ̀run. Èyí ni a dá fún Odùduwà àtẹ̀wọ̀ràn. Eléyìí tí Olódùmarè kókun ayé lọ́wọ́ kó lọ túnlé ayé ṣe. Kí ni èjì ogbè ń sọ fún wa bẹ́ẹ̀ ni pé irọ́ máa wá, kò sọ pé kò ní sírọ́. Tí ò bá síbẹ̀, kò ní síbi pé Ọ̀rúnmìlà ń ṣàlọ sáwó lọ sí ìlú aṣòótọ́. Ẹ jẹ́ ká ṣòótọ́, èèyàn tó bá ṣòótọ́ ni mọ̀lẹ́ ń gbè. Tó bá jẹ́ pé kò sí irọ́ láyé Ọ̀rúnmìlà, kò ní sí gbogbo Ifá tó sọ̀rọ̀ nípa irọ́, tó sọ̀rọ̀ nípa òótọ́. Tí Ọ̀rúnmìlà sọ pé olóòótọ́ ayé kò pé ogún, ẹ wo táìmù Ọ̀rúnmìlà nìyẹn, èrò tí pọ̀ láyé yìí o. Ó ní olóòótọ́ tó wà nílé ayé yìí, ó ní kò pé ogún. Ó ní àwọn tó ń ṣe wọ́n báyìí báyìí, àwọn èèyàn báyìí, ó láwọn ló pọ̀ jù. Ifá ló sọ bẹ́ẹ̀ o. So kí ni à ń gbìyànjú láti sọ ni pé nǹkan tí Ifá yẹn fi sí wa ni pé irọ́, àwọn irọ́ kan máa wá. Àwọn irọ́ yà wá a máa bí irọ́. Ṣé mọ̀ kán ní irọ́ ń gorí irọ́ ni. A máa bí irọ́, ṣùgbọ́n tó bá yá irọ́ yìí máa dé òpin lọ́jọ́ kan. Bí nǹkan tó dùn fáyẹn sọ fún wa nìyẹn. Irọ́ ń gorí irọ́, irọ́ pin. That is pé irọ́ kan máa wá. Tí irọ́ yẹn bá wá, irọ́ yẹn á máa bí irọ́, á máa bí irọ́, á máa bí irọ́, ṣùgbọ́n tó bá yá irọ́ yẹn á pin lọ́jọ́ kan. Ó ní òtítọ́ tó korò tó di ọ̀run àjàlé yẹn, òun ló máa wá dé, tó máa wá mú irọ́ kúrò. Ṣé mọ̀ pé Ifá ti sọ pé òtítọ́ ló máa ń lékè irọ́. Ifá fi irọ́ wé òkùnkùn. Ẹni tó máa parọ́ fún ẹni tó wà ní òkùnkùn ni, because you have been deceived. Ó wà ignorant. Spiritual blindness ni. Tí wọ́n bá pa irọ́ fún yàn, kábíyèsí mo rí yín. Spiritual blindness ni. Tó bá parọ́ fún yàn, tó dẹ̀ gbérọ̀ yẹn dání, you are in darkness. Inú òkùnkùn ló wà. Ṣùgbọ́n òtítọ́ tó korò tó di ọ̀run àjàlé yìí, òun ló máa padà wá, tó máa wá òtítọ́ yẹn tó bá wá dé, òtítọ́ tó korò yẹn, ó máa wá borí irọ́ yẹn. Ó máa borí irọ́ yẹn. Ókè, gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ ajire ń sìn, ká wá wo nǹkan tí èjì ogbè sọ nípa Odùduwà. Ipe adífá fún Odùduwà àtẹ̀wọ̀ràn, èyí tó Olódùmarè kókun ayé lọ́wọ́ kó lọ túnlé ayé ṣe. Ifá ti fi yé wa pé àtẹ̀wọ̀ràn l'Odùduwà. Ifá, kò sí Ifá tẹ máa kì mọ́ Odùduwà
tó máa sọ fún yín pé Odùduwà wá láti Mẹ́kà. Kò sí ifá kan tí ẹ máa kì mọ́ Odùduwà tó máa sọ pé Odùduwà wá láti Mẹ́kà. Olúfẹ̀ ni wọ́n máa pè é. Ṣáwọn bàbá wa wá ya mùmú, ẹ jẹ́ ká tiẹ̀ gbé kinní yìí sí reality. Àwọn Fúlàní Ìlọrin láti ìgbà tó ti dé sọ́dọ̀ wa, yàtọ̀ sáwọn Fúlàní tó ti para wọn rẹ́. Ẹ jẹ́ kí n fún yín ní analysis àwọn èèyàn wa. Ìwọ tó bá gbèlú òkè, ọ̀dùn kan tí mò ń sọ yà á yí ẹ. Àwọn Fúlàní Ìlọrin láti ìgbà tó ti dé ìsìn, ìjẹ́ àti ṣáwọn bàbá wọn kí máa pìtàn lé wọn lórí pé Fúlàní ni wọ́n o. Débi téèyàn kan ti máa nísìn, débi pé èèyàn kan máa wá láti Arab tádẹ̀ máa sọ èdè Mẹ́kà, àwa àjọba nífẹ̀ẹ́. Èèyàn kan wá láti ilẹ̀ Mẹ́kà, nígbà tó dé ó ní àdúrà lórúkọ òun, gẹ́gẹ́ bí Yorùbá fíìmù tó wà lórí íńtánẹ́ẹ̀tì tó ráwọn èèyàn ní kí n sọ̀rọ̀ lórí ẹ̀. Mo sì máa padà sọ̀rọ̀ lórí ẹ̀ torí kò sásìkò fún mi láàárọ̀ ẹ̀. So ẹnìyẹn wá dé láti Mẹ́kà, wọ́n á dẹ̀ fi jọba nífẹ̀ẹ́. Ṣáwọn bàbá wa gọ̀ tó yẹn ni? Ó yẹ ká ti wo common sense pé that story was cooked for colonization sake, so that tó bá dọjọ́ iwájú táwọn foreigner bá fẹ́ gbalẹ̀ wa, àwọn sọ fún yín pé Odùduwà bàbá yín náà àlejò ni, ó bá wọn yàn nífẹ̀ẹ́ ni, ó dẹ̀ kọ́ńkà wọn, ó dẹ̀ jọba lé wọn lórí. Ẹ jẹ́ ká wo attribute colonial. Tí colonial master, colonial nǹkan tó ń pè ní colonial ni pé colonization means to suppress your own. Colonization ni pé to suppress you. Kò ń ṣe ọ̀làjú gbà tí mo kéré. Àwọn alọ́la òyìnbó làwọn ló ń jẹ òyìnbó, kì í ṣe ọ̀làjú ni ìjọ́ tí mo ti mọ̀ túmọ̀ colonization, mi ti láìkè èdè yẹn mọ́. Nǹkan tí wọ́n bá ní, wọ́n á gbà lọ́wọ́ ẹ̀. Wọ́n wá fi ti wọn, wọ́n wá gbélé ẹ lórí. Exactly. Ìdí nìyẹn tó fi jẹ́ pé wedding, a sọ pé wedding ó important ju traditional marriage wa. Ẹni tó bá ṣe traditional marriage ńsìn, wọ́n á ní kò marry. Mo sọ̀rọ̀ láti chip in ọ̀rọ̀ Mohbad. Ìyàwó Mohbad, gbogbo wa la rí pé ó ṣègbéyàwó ìbílẹ̀. But tẹ́ bá lọ sórí page mi, tẹ́ bá sọ pé ìyàwó Mohbad, àwọn kan sọ pé no, because she was not legally married to him. Ṣé mọ̀ pé wà ridiculous bẹ́ẹ̀? Because that legal marriage is not our culture. Legal marriage lọ́dọ̀ òyìnbó is a contract. Contract l'òyìnbó ń pè ní legal marriage, and that's why it can be dissolved. Ṣùgbọ́n lọ́dọ̀ títí wa is ó fẹ́ mo gbọ́ mọ̀, sure I understand. It Thomas wá ní kí ló ń ṣe, ó ní mò ń gbé ìyàwó, which I know that ìjọ́ tí Mohbad ń fẹ́ ìyàwó ẹ̀, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tó gbé, wọ́n ní kí ló ń ṣe, ó ní mò ń gbé ìyàwó ni. Ṣùgbọ́n ẹni kò ń ṣe ìyàwó torí pé kò ṣe wedding. Wedding ò kì í ṣe àṣà wa. Sometimes èèyàn lè borrow nǹkan. You can borrow something from kò sí nílé ayé. Àwọn èèyàn máa ń copy culture tó bá dáa. But at the same time, you don't need to now bring nǹkan tó jẹ́ pé foreign ideology yẹn kẹ́ wá sọ pé ó dáa ju titi yín lọ. Kẹ́ wá sọ pé ìyẹn ló dáa ju titi yín lọ. Torí culture wedding àwọn òyìnbó náà, àwọn náà máa ń ṣe ètò Saturn ni. Saturn tí wọ́n ń pè ní Satan ní English, ní Greek, òun ni àwọn ancient Greek. Saturn yẹn òun ni ancestor. Ẹni tí go and Google what I'm saying. Òun ni bàbá ńlá àwọn òyìnbó. Ìgbà táwọn òyìnbó àwọn náà máa ń ní ìyàwó rẹpẹtẹ tẹ́lẹ̀. Àwọn obìnrin ló wá sọ pé wọn ò fẹ́ polygamy mọ́. Àwọn obìnrin tó ń jowú. So gbogbo wa náà gbogbo obìnrin ló máa ń jowú, right? Gbogbo wa ló ń jowú. Kò dẹ̀ sóbìnrin tó fórogún. So àwọn òyìnbó wọ́n máa lọ búra nídìí Saturn yẹn. Saturn yẹn òun náà ni wọ́n yí sí Satan ní English. Saturn yẹn tó bá ti búra nídìí ẹ̀ ní olden days, wọ́n wá fi òrùka ṣe exchange. Wọ́n fi ṣe èdìdì níwájú Saturn, wọ́n fi búra ni. Ìgbà tí àwọn Rome
ẹ mọ̀ pé Rome Greek gbogbo wọn kankan náà ni wọ́n. Saturn ní Greek òun náà ni Kronos ní Rome. It's just like àwọn òrìṣà míì lédè wá ń sìn ó lórúkọ tó ń pè lẹ́gbàá irú Ọbàtálá ó tiẹ̀ lórúkọ tó pọ̀ ó lórúkọ tó ń pè lẹ́gbàá ó lórúkọ tó ń pè ní tí wọ́n ń pè ní ibòmíì irú Ọ̀rúnmìlà ń sìn wá wo orúkọ tó Ọ̀rúnmìlà ní tó pọ̀ Ìbárapetu Ìbára Àgbọnnìrèmígún Ẹ̀dú ṣe mọ̀ pé orúkọ nìyẹn tó bá sọ pé Ẹ̀dú o tó bá lọ́ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà náà ni wọ́n ṣe ń sọ tó bá sọ pé Ìbárapetu Ọ̀rúnmìlà náà ṣe ń sọ Akòkòdókun ṣe mọ̀ Ọ̀rúnmìlà náà sì ni tó bá ti wá búra wọ́n wá wọ ring wọ́n wá fi òrùka wọ́n wá fi ṣèdìdì níwájú Saturn ìgbà táwọn Rome tó wá gba Christianity nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ violence nítorí pé wọ́n fẹ́ kí àwọn abọ̀rìṣà yẹn gbogbo àwọn bàbá ńlá wọn tó jẹ́ pé tó ń ṣèbílẹ̀ tó rórìṣà náà ni wọ́n ń ṣe òrìṣà míì náà ni wọ́n ń ṣe abọ́yèbọ ṣíṣe bàbá mi bàbá Kọ́lá so àwọn òrìṣà yẹn so they now wọ́n wá exchange wọ́n wá mú gbogbo culture wọn yẹn wọ́n wá mú sínú ẹ̀sìn tuntun tí wọ́n gbà so that àwọn tó ti jẹ́ indigenous person tẹ́lẹ̀ gbogbo wọn lè máa accept ẹ̀sìn yẹn so wedding lẹ́ni is to òrìṣà ni wedding òrìṣà ni àwọn mo rí pásítọ̀ kan tó ń ṣe program lọ́jọ́ kan ṣe pásítọ̀ Olúkọ̀yà ni tó sọ pé iṣu gbogbo nǹkan tá à ń ṣe pé dímọ̀ ni ṣùgbọ́n wedding ring tó wà lọ́wọ́ ẹ̀ náà dímọ̀ ni àbí torí Saturn baba ńlá àwọn Greek ni tó di òrìṣà fún wọn tó dẹ̀ lọ ń búra ń díẹ̀ tó dẹ̀ padà gbé wá tó dẹ̀ jẹ́ pé lẹ́ni àwọn Róòmù fún ní holiday òun ló lọ́jọ́ Saturday òun náà ń pè ní Saturn day òun ni wọ́n ṣọ́ọ̀tì sí òun ni òyìnbó àwọn British pè ní Saturday bó ṣe jẹ́ pé èdè Ẹ̀gbá kò jọ tọ̀yọ́ èdè Ọ̀yọ́ kò jọ ti kò jọ ti Jẹ̀bú ìhùn láàrin Ẹ̀gbá ń bẹ̀ ẹ̀rí pé bẹ́ẹ̀ gbádùn ṣe ń sọ̀rọ̀ ó yàtọ̀ sí bí àwọn Abẹ́òkúta ṣe ń sọ̀rọ̀ lọ́dọ̀ wá ń sìn àwọn kan ń pe ilé ní ulí àwọn kan ń pe ní ulé àwọn kan ń pè ní ilé náà dẹ̀ ní gbogbo ẹ̀ ulí ibà mi o ilé bàbá mi ulí ibà mi ulé ubà mi Èkìtì nìyẹn ulé àbá mi àbá ni Èkìtì máa sọ nǹkan kan náà ni o ulí ibà mi o ọ̀dọ̀ àtàwọn bá fẹ́ sọ̀rọ̀ ń sà ní ulí ibà mi ilé bàbá mi àwọn normal Yorùbá generally Ọ̀yọ́ wọ́n á ní ilé bàbá mi Èkìtì á ní ulé àbá mi nǹkan kan náà ni so Satan ni o Saturn ni o nǹkan kan náà ní gbogbo ẹ̀ so òrùka yẹn ẹ wá sọ pé òrìṣà tí àwọn òyìnbó gbà táwọn òyìnbó dẹ̀ wá kó wa lẹ́rú tó wá mú kọ́ṣọ̀ wọn wá pé tí kọ́ṣọ̀ wọn yẹn ni ká máa fi ṣe marriage wọ́n wá níyẹn ní legal torí pé tẹ́ ẹ bá kóyàn lẹ́rú ẹ gbọ́dọ̀ fún ẹrú yín ní nǹkan yín tó wá sọ pé àwọn èèyàn á sọ pé marriage tiwa o wọ́n á ní kò ṣe wọ́n á ní kò legal tiwa gangan dẹ̀ ló yẹ kó jẹ́ legal tiwa ló yẹ kó jẹ́ legal torí tiwa ní beauty tiwa ní culture wa tiwa ní heritage tiwa ẹ̀ẹ́dẹ̀ rí pé dọ̀la ọjọ́ Saturn yẹn ọjọ́ tí àwọn Greek ń bọ bàbá ńlá wọn yẹn òun ni wọ́n fi ọjọ́ wedding sí di ọ̀la ṣe sọ pé kí nìdí tí wọ́n ṣe fi ọjọ́ wedding sí ọjọ́ tí wọ́n ń bọ bàbá wọn so which means pé tẹ́ bá lọ sí church tẹ́ ń sọ pé God torí Saturn náà ló ń jẹ́ God orúkọ àràndá orúkọ ẹ̀ náà is God Gadriel òun làwọn òyìnbó British ń pè ní Godriel ni wọ́n shorten sí God bí mo ṣe explain fún yín sí pé ilé kankan náà ní gbogbo ẹ̀ torí pé àwọn British ló kó wa lẹ́rú lẹ́ni ló fi jẹ́ pé táàmù tí àwọn British là ń lò bọ̀ bí àwọn Greek ṣe ń pè bọ̀ nǹkan kan náà ni wọ́n ń sọ because tí bá sọ pé ilé ìsìn tí bá ní mi rè líbà mi o ilíbà mi táwọn kan sọ pé mò ń lọ sílé bàbá mi táwọn Èkìtì sọ pé mi lọ ilé àbá mi ulé àbá mi o nǹkan kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń sọ àti gáàdì o àti Gadriel o àti God o ìkankan náà ni so ẹ wá rí pé àwọn òyìnbó kọ sí Bible pé Saturn God of this world
so gbogbo ẹni tó bá ti ṣe wedding tó lọ búra níwájú Saturn ní ọjọ́ Saturday tẹ́ rò pé ẹ lọ búra níwájú Olódùmarè ẹ búra níwájú Olódùmarè o ọ̀dọ̀ Saturn Greek ni wọ́n ń lo wedding gown tẹ́lẹ̀ Queen Victoria ló bẹ̀rẹ̀ wedding gown wọ́n ń wọ wedding gown tẹ́lẹ̀ lọ búra níwájú ẹ̀ Queen Victoria òun ló mú àṣà 1840 òun ni àṣà wedding gown dé bó ẹ wá wọdún táwọn bàbá wa ti ń ṣe ìgbéyàwó ìbílẹ̀ ẹ wọdún táwọn bàbá wa ti ń ṣe ìgbéyàwó ìbílẹ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá sọ pé culture àwọn Greek tí Queen Victoria tó ṣẹ̀tẹ̀ tí wá make ẹ̀ mọ́ ṣẹmọ̀ ó tún wá beautify ẹ̀ pé eléyìí o ìṣàmọ̀ pé bàtí machine ti dé gbogbo ẹ̀ ti dé wípé marriage tèwọn ó máa yàtọ̀ o òun dẹ̀ fẹ́ wọ gown ìgbà yẹn gan kì í ṣaṣọ funfun ló wọ̀ so tó wá ṣe tí gbogbo wa dẹ̀ copy ẹ̀ mi sọ pé nǹkan tó bad ni but kí gbogbo wa mọ̀ pé kì í ṣe Olódùmarè la ló ń ṣe marriage fún torí pé àwọn tó initiate ẹ̀ wọ́n ń ṣe fún òrìṣà wọn ni wọ́n lọ fi ń búra ń di òrìṣà ni so wọ́n dẹ̀ ní with this ring I wear thee wọ́n á lọ búra wọ́n á dẹ̀ sílẹ̀ Saturn ni and títí dè ní holy day Saturn òun ni ẹ̀ ń ṣe marriage you do it on the days of holy days of Saturn which means pé àwọn ò pa ìṣẹ̀ṣe wọn rẹ́ nìyẹn wọn ò pa ìṣẹ̀ṣe wọn rẹ́ ìṣẹ̀ṣe wọn òun náà ni religion but mumu follow mumu tí wọ́n sọ wádà MFM tí àti pé báwọn bàbá wa bí wọ́n ń mọ wọn gbọ́ èdè wọn ò dẹ̀ bọ́dà láti lọ ṣe research àwọn tó jẹ́ religious leaders wa most of them know this truth but wọn ò ní fẹ́ sọ tó lọ́wọ́ pé tí a bá jẹ́ MFM mọ́ MFM wa òun náà fi ń di millionaire òun la fi ń pè wọ́n ní dádì tá a fi ń ṣe ránkà dédé fún wọn tí wọ́n fi ń gbá wa so wọ́n dẹ̀ mọ̀ pé tí ò bá sí MFM mọ́ kò lè sówó no MFM no money ẹjọ́ báwo náà ṣe máa fẹ́ káwa kúrò ní ipò MFM àwa la lè jára wa kúrò ní ipò MFM àwa la lè jára wa kúrò ní ipò MFM yes àwa kìíní yẹn tẹ̀ gbé ó lè ń gbé show mi lọ ṣá ó ń gbé show mi lọ máa round up ó sì kí show mi tó lọ so àwa la lè jára wa kúrò ní ipò MFM àwa la lè yọra wa kúrò nípò MFM so my conclusion kí ni mo try láti sọ ni pé ẹ rí pé mo sọ pé Mr. Alébíoṣù àti gbogbo àwọn actor and actresses ẹ̀yin Yorùbá actor ẹ̀yin Yorùbá actress ẹ portray ìṣẹ̀ṣe àsìn nǹkan burúkú